ọ̀rọ̀ tó lọ ẹ bá wa kíyèsí. ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ kẹ́kọ̀ọ́jú ra gbà wọlé. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ìmọ̀ràn mi sí fún gbogbo ọmọ Yorùbá ní Kánò ni pé gbogbo Yorùbá ní òwò tí èèyàn bá ń ṣe tí èèyàn bá fi ran wọn òun náà máa padà pa wọn ní stéèjì tí Yorùbá wà yìí àti ní ọba aláròlé ọba a ní president community a dẹ̀ ní ààrẹ mùsùlùmí now Yorùbá òun ṣe ẹlẹ́sìn kan Yorùbá ò dẹ̀ ń ṣe ẹlẹ́yàmẹ̀yà Yorùbá òun ṣe pé ẹ̀sìn kan ni mò ń sìn a ní ìdí èèyàn tó máa represent àwọn Christian ní Kano State then tẹ́ bá wò bàbá wa Ṣálíù Olówó nígbà tí wọ́n jọba ní 1974 gbogbo àwọn tí wọ́n bá wọn ṣe nínú ẹni tí ìtàn ò lè gbàgbé nílùú Kánò Mọ́gàjí àná obìnrin ni ṣé ó jẹ́ pé kò sí obìnrin mọ́ ní Kánò tó lè jẹ́ Mọ́gàjí àná ní àsìkò tá a wà yìí àwọn obìnrin àwọn nìyá wa àwọn ni tó bá yẹ pé a ní obìnrin nínú ètò ni ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí kò ní ṣẹlẹ̀ torí àwọn obìnrin mọ bí wọ́n ṣe máa wọlé tí wọ́n jáde tí wọ́n parí ọ̀rọ̀ a nídìí àwọn obìnrin àwọn ìyá wa nínú ètò nínú ìlọsíwájú Yorùbá ipò tó bá jẹ́ ipò wọn kí ìgbìmọ̀ tó bá ń ṣe ní Yorùbá kí wọ́n tètè fún wọn kí wọ́n dá sí gbogbo nǹkan tá a bá dẹ̀ ń ṣe kákárí everybody àgbọn àti Christian àti Muslim àti ẹlẹ́sìn kan àbáláyé bí Yorùbá ṣe wà ní gbogbo wa la gbọ́dọ̀ lẹ́yìn agbọ́dọ̀ jọ ṣe papọ̀ kí ìrìn yìí kó lè bá a da kó lè bá a ṣe é sí Ọlọ́run ní tí Yorùbá o Ọlọ́run àrùn gbogbo wa lọ́wọ́. ọ̀rọ̀ tó lọ ẹ bá wa kíyèsí. ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ kẹ́kọ̀ọ́jú ra gbà wọlé.